Emefiele mà Rogo ẹ̀sùn tuntun Ogun níjọba tún fi kàn án ní kóòtù. Àwọn àgbábọ̀ wọ́n ní kàkà kéwé àgbọ̀ndẹ̀ níṣe ló ń le koko sí i. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀gá àgbà báǹkì àpapọ̀ ilé wa tẹ́lẹ̀ alàgbà Godwin Ifeanyi Emefiele rí pẹ̀lú bí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti pípa owó ìlú ní pọ́npọ́ Economic and Financial Crimes Commission EFCC ṣe fàwọn ẹ̀sùn tuntun míì kan bàbá náà. Àròpọ̀ ẹ̀sùn ogún 20 ni wọ́n kà sí lọ́rùn ní kóòtù báyìí. Lára àwọn ẹ̀sùn 6 tí Emefiele ti ń jẹ́jọ́ rẹ̀ tẹ́lẹ̀, èyí tíjọba àpapọ̀ torí rẹ̀ wọ́ lọ síwájú onídàájọ́ Hamza Muazu tilé-ẹjọ́ gíga àpapọ̀ kan l'Àbújá ni pé ọkùnrin náà lo ipò rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà báǹkì ẹja lónìbù ilé wa Central Bank of Nigeria CBN. Ó lo orúkọ ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ ní báǹkì ọ̀hún, abilékọ Sàádátù Ramalan Yero, láti fi gbé àwọn iṣẹ́ àkànṣe 6 ọ̀tọ̀ọ̀tọ̀ jáde, èyí tí owó rẹ̀ ń jẹ́ bílíọ̀nù 1 mílíọ̀nù lọ́nà 200 àti 10 ó lé ẹgbẹ̀rún lọ́nà 600 náírà 1,210,600,000. Láàárín ọdún 2018 sí 2020 ni wọ́n ló hùwà ọ̀daràn ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé Emefiele ti lóun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún 2023 tó kọjá nígbà tí wọ́n kọ́kọ́ fojú rẹ̀ balẹ̀ ẹjọ́. Lọ́tẹ̀ yìí EFCC ní àwọn ìwádìí tuntun kan tí wọ́n ṣe ti jẹ́ káṣírí ìwà jìbìtì àti ìwà ṣíṣe owó ìlú báṣubàṣu tí Emefiele lọ́wọ́ nínú rẹ̀ lásìkò tó fi ń pàṣẹ ní báǹkì àpapọ̀ ọ̀hún tú sáwọn lọ́wọ́. Nígbà tí wọ́n tún fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lọ́jọ́ 17 oṣù kìíní ọdún 2024 yìí, agbẹjọ́rò fún EFCC amòfin àgbà Rotimi Oyedepo ní kí ilé-ẹjọ́ fún òun láàyè láti lẹ àwọn ẹ̀sùn tuntun míì mọ́ èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀, kí wọ́n sì bi Emefiele léèrè bóyá ó jẹ̀bi tàbí kò jẹ̀bi àwọn ẹ̀sùn tuntun wọ̀nyí. Ilé-ẹjọ́ sì fàṣẹ sí bẹ́ẹ̀. Lára àwọn ẹ̀sùn ọ̀hún ni pé Emefiele gbé iṣẹ́ àkànṣe ìyẹn kọ́ńtíráàtì fún ìyàwó rẹ̀ abilékọ Margaret Ọmọilé àti ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ Makombo Ọmọilé. Àwọn wọ̀nyí ló gbé kọ́ńtíráàtì mílíọ̀nù 82 fún 82 million naira lórúkọ iléeṣẹ́ wọn kan Architecon Nigeria Limited. Ó ní kí wọ́n lọ ṣàwọn àtúnṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan sí ilé tí ọ̀gá àgbà báǹkì CBN ń gbé níkòyí. Nínú ẹ̀sùn míì, wọ́n lé Emefiele àti afurasí kan Odo Eric Ekeme táwọn agbófinró ṣì ń wá lọ́wọ́ jọ gbìmọ̀pọ̀ láti ṣe owó tùlùtùlù mílíọ̀nù 6 owó dọ́là Amẹ́ríkà $6.23 million báṣubàṣu. Bẹ́ẹ̀ owó báǹkì àpapọ̀ ilé wa lówó ọ̀hún. Wọ́n tún fẹ̀sùn kan àwọn méjèèjì yìí pé wọ́n yíwèé, wọ́n ṣe àpamọ́ àpabò àwọn àkọsílẹ̀ kan ní CBN láti dojú ìwé rú lórí ìwà jìbìtì tí wọ́n hù gbogbo. Báyìí ni wọ́n ṣe ka àwọn ẹ̀sùn náà lọ́kọ̀ọ̀kan èjèèjì tó fi dórí 20. Nígbà tó kan Emefiele láti fèsì, agbẹjọ́rò rẹ̀ amòfin àgbà Matthew Buka ní oníbàárà òun kò tí ì lè sọ̀rọ̀ kankan lórí àwọn ẹ̀sùn wọ̀nyí torí láàárọ̀ ọjọ́ ìgbẹ́jọ́ ọ̀hún làwọn ṣẹ̀ṣẹ̀ rí ìwé ẹ̀sùn tuntun yìí gbà, àwọn ò sì tí ì farabalẹ̀ yẹ̀ wò dáadáa láti mọ ohun tí wọ́n kọ síbẹ̀. Látàrí èyí, kóòtù náà sún ìgbẹ́jọ́ síwájú láti fún Emefiele láàyè láti lọ ka ẹ̀sùn náà lákàtúnkà. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.